ló bá tán. Ilé ọlọ́mọba Fúsùngbẹ́wà fárígá wọ́n ní àwọn kò mọ K1 rí. Ilé ọba Fúsùngbẹ́wà ní Ìjẹ̀bú-Òde ti kéde pé fọ́ọ̀mù tí Ọ̀túnba Wàsíù Àyìndé Adéwálé Ọlásùnkànmí Adésànyà fi lé wọn lọ́wọ́ jẹ́ ayédèrú tí kò sì ṣe ìtẹ́wọ́gbà ní ìwé àkọsílẹ̀ ilé ọba. Wọ́n sọ eléyìí di mímọ̀ nínú lẹ́tà kan tí wọ́n kọ sí ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2025. Gẹ́gẹ́ bí ilé ọba Fúsùngbẹ́wà ṣe ṣàlàyé, fọ́ọ̀mù náà ni wọ́n sọ pé wọ́n parí ní ọjọ́ 10 oṣù kejìlá tó dá wuyewuye sílẹ̀ lẹ́yìn tí wọ́n ṣàwárí pé ẹni tó fọwọ́ sí ọmọọba Adétáyọ̀ Àbáyọ̀mí Odùnẹ́yẹ Ẹ̀rọ̀gbodò ti fọwọ́ sí fọ́ọ̀mù náà ní ọjọ́ 8 oṣù kejìlá, èyí tó fi hàn pé fọ́ọ̀mù náà ti ṣáájú kí ẹni tó bu ọwọ́ lù ú tó ṣe bẹ́ẹ̀. Ilé ọba ṣàfikún pé ọmọọba Adétáyọ̀ Àbáyọ̀mí Odùnẹ́yẹ kì í ṣe ọmọ ìdílé ọba tàbí ọmọ ẹgbẹ́ kankan nínú ilé ọba, torí náà kò sí àṣẹ láti fọwọ́ sí ohunkóhun tí ó ní í ṣe pẹ̀lú ìdílé ọba. Ilé ọba Fúsùngbẹ́wà tún ṣàlàyé pé ìwádìí tí wọ́n ṣe fi hàn pé wọn kò fọwọ́ sí fọ́ọ̀mù nípasẹ̀ olórí ìdílé tí a mọ̀ sí olórí ẹbí gidi tí ẹni tó kéde ara rẹ̀ pé òun jẹ́ ọmọ ìdílé náà gbọ́dọ̀ ní. Láfikún, ìwádìí náà tún jẹ́ kó di mímọ̀ pé kò sí ẹ̀rí kankan tó fi hàn pé Ọ̀túnba Adésànyà ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú ilé ọba tàbí ilé ọba Fúsùngbẹ́wà rárá. Ní báyìí, wọ́n kéde pé gbogbo ètò tàbí ìkéde tí Ọ̀túnba Adésànyà ṣe nípa ọ̀rọ̀ ọba fún ìdílé náà ni kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá, torí kò ní ìbámu tàbí ìdánimọ̀ tó péye.